this message that it's okay to be a man. It's not okay, it's necessary. Ọkùnrin lẹ́yìn Olódùmarè, ọkùnrin ló kàn. Lẹ́yìn Olódùmarè, ọkùnrin ló kàn. Okeowonimi òwe. Èmi ọkùnrin mẹ́sàn-án, mo dáńtọ́. Ọkùnrin akínkanjú bí Ògúnmọ́lá mi ìbẹ̀rù, Ògúnmọ́lá mi kì í sojo. Ògà fíofío mo sì gbọ̀nlẹ̀, èmi ládára bí ègbin. Èmi ni baálé ilé, olú ilé mi ni. Èmi láti sọ olúwa wọn lórí èmi ni. Mò ń rọwọ́ yọ, mò ń róná, bẹ́ẹ̀ mi ò pẹ̀dín láàrin ẹgbẹ́ mi. Gbogbo ìgbà mo ń jáde bí ọjọ́ ẹlẹ́dàá mo dúpẹ́. Ó ṣe tó dá mi lọ́kùnrin àdáyéwá yẹn. Láìsí èmi o, bíbí ọmọ ò lè sí o. Láìsí mi, ẹni abíre tí rìndé wú ò lè sí. Ọmọ tó yàrá ti bàbá ẹ̀ tó yàpá ti yá ẹ̀ ní. Káìdé ẹ̀ ń jẹ́ ọmọ olùtọ́jú aya. Èmi ọkùnrin mẹ́sàn-án, mo dáńtọ́. Ọkùnrin akínkanjú bí Ògúnmọ́lá mi ìbẹ̀rù, Ògúnmọ́lá mi kì í sojo. Ògà fíofío mo sì gbọ̀nlẹ̀, èmi ládára bí ègbin. Èmi ni baálé ilé, olú ilé mi ni. Èmi láti sọ olúwa wọn lórí èmi ni. Mò ń rọwọ́ yọ, mò ń róná, bẹ́ẹ̀ mi ò pẹ̀dín láàrin ẹgbẹ́ mi. Gbogbo ìgbà mo ń jáde bí ọjọ́ ẹlẹ́dàá mo dúpẹ́. Ó ṣe tó dá mi lọ́kùnrin àdáyéwá yẹn. Lẹ́yìn Olódùmarè, ọkùnrin ló kàn. Lẹ́yìn Olódùmarè, ọkùnrin ló kàn. Kò sóbìnrin tó lè gbà ládùúgbà ó kọ́ lọ yọrọ ọkùnrin lọ́rọ̀ òun. Kò sóbìnrin tó lè gbàdúrà ó kọ́ lọ yọrọ ọkùnrin lọ́rọ̀ òun. Elédùà dá mi láwòrán rẹ̀, ó dá obìnrin láwòrán mi. Èmi ni mo sì pé lóbìnrin torí a mú láti egungun mi. Èmi ọkùnrin mẹ́sàn-án, mo dáńtọ́. Ọkùnrin akínkanjú bí Ògúnmọ́lá mi ìbẹ̀rù, Ògúnmọ́lá mi kì í sojo. Ògà fíofío mo sì gbọ̀nlẹ̀, èmi ládára bí ègbin. Èmi ni baálé ilé, olú ilé mi ni. Èmi láti sọ olúwa wọn lórí èmi ni. Mò ń rọwọ́ yọ, mò ń róná, bẹ́ẹ̀ mi ò pẹ̀dín láàrin ẹgbẹ́ mi. Gbogbo ìgbà mo ń jáde bí ọjọ́ ẹlẹ́dàá mo dúpẹ́. Ó ṣe tó dá mi lọ́kùnrin àdáyéwá yẹn. You all know it's 50 Bits the Conqueror. 50 Bit the Conqueror.